Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá à ń gbọ́ ní ìsìn tó ń lọ lọ́wọ́ ò ní wípé. Wọ́n ní ọba kábíyèsí ọba Ẹlẹ́gùṣì wọ́n ní wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n wá sí ibi festival tí kábíyèsí ṣe wípé tí wọ́n rí gbogbo nǹkan tí àǹtí wa church tó dá lára nínú ààfin. Ẹ̀yin náà mọ̀ wípé kì í ṣe èní ni àǹtí wa church ti máa ń ṣe gbogbo irú àwọn nǹkan báyìí kó máa lọ yí schedule. Wọ́n ní ọjọ́ yẹn wọ́n ní àǹtí wa R òun ló yẹ kí ó take over event. Wọ́n nítorí orúkọ ẹ̀ ni ó wà ní orí schedule. Wọ́n ní àǹtí wa church ti sáré lọ síbẹ̀. Wọ́n ló ti lọ ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe pápápá. Ipò tí ń ṣe kùrùkẹrẹ as usual. Wọ́n ní bí àǹtí wa R ṣe gbọ́ báyìí. Wọ́n ní àǹtí wa lọ disgrace ẹ̀ ni o. Ẹ̀yin náà mọ̀ wípé kì í ṣe èní ni àǹtí wa church ti máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń lọ yí event. Ẹ rántí event tó yẹ kí Queen Naomi lọ. Wọ́n ní èyí tí ó travel tó lọ sí ìlú yẹn. Wọ́n ní Queen Naomi ló yẹ kó lọ síbẹ̀. Wọ́n ní àwọn náà lọ pawọ́pọ̀ pẹ̀lú àwọn tó ń ṣe event in palace tó lọ yí event tó forúkọ ara ẹ̀ tó fi lọ. Ẹlẹ́ẹ̀kejì ni ti ìkan tí wọ́n ṣe nínú palace náà tó yẹ kó jẹ́ kí Dr. Lizzie ló yẹ kó ṣe event yẹn. Wọ́n ní bó ṣe gba speaker nìyẹn tó bẹ̀rẹ̀ sí tó chair tó pe àwọn èèyàn tó máa bá organize chair tó gba speaker tó gba microphone tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lọ́jọ́dọ̀. Wọ́n nígbà tí Dr. Lizzie dẹ̀ rí lọ́jọ́ yẹn wọ́n ní wọn ò lè sọ̀rọ̀. Wọ́n náà kàn ń wò ni nítorí pé wọ́n fẹ́ disgrace ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n wọ́n ní tàǹtí wa àrù yìí wọ́n ló wà obvious. Wọ́n láǹtí wa àrù disgrace ẹ̀. Wọ́n ní gbogbo àwọn tó jókòó síbẹ̀ àlejò gbogbo wọn náà rí gbogbo bó ṣe ń disgrace ara wọn. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin èèyàn mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Wọ́n ní ìgbà tí àǹtí wa dé sàlẹ̀. Wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n sọ fún àǹtí wa church pé kí ló dé tó wá máa gba ààyè tó yẹ kí òun jókòó sí. Wípé kí ló dé tó jẹ́ pé ṣe bí ìgbà tó jẹ́ pé event ẹ̀ ni. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí drag ọ̀rọ̀ yẹn mọ́ra wọn lọ́wọ́ nìyẹn. Wọ́n ní gbogbo àwọn àlejò wọ́n ní wọ́n dẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣe pátápátá níbẹ̀. Wọ́n ní so ọba Ẹlẹ́gùṣì ń sọ fún kábíyèsí pé kí ló dé tí kábíyèsí ò lè caution àwọn olórí wọn. Wípé kí ló dé tí wọn ò mójú tí wọn ò mọ́ra. Kí ló dé tó yẹ pé wọn ò mọ̀ bóyá àlejò jókòó àbálejò ìjókòó tó yẹ pé níwájú àwọn àlejò náà ti ń disgrace kábíyèsí. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ọba Ẹlẹ́gùṣì ni tó bá jẹ́ pé bó ṣe máa ṣe ni kí kábíyèsí take over gbogbo activity responsibility wọn náà kàn gbé fún Queen Naomi. Wípé because this is getting too much. Ẹ dẹ̀ mọ̀ wípé Queen Naomi ni wọ́n ní àwọn ò fẹ́ ṣe event kankan for now nítorí pé wọn ti move sínú palace officially.
wọ́n ti ń wá sínú palace, wọ́n ti ń sun palace, wọ́n ti ń rí kábíyèsí, wọ́n ti ń gbébẹ̀, ṣùgbọ́n wọ́n ti ṣe welcoming party àti ayẹyẹ tó yẹ kán ṣe fún wọn officially. So wọ́n ní tó bá jẹ́ overseas event ni, bóyá function or event ní òkè òkun àbí lẹ́kọ̀ọ́, wọ́n ní wọ́n láwọn lè take over yẹn, ṣùgbọ́n tó bá ti jẹ́ local one, wọ́n ní Queen Naomi ní rárá àwọn ò ṣe nítorí safety wọn. Èyí náà ṣàmọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace pẹ̀lú àwọn obìnrin yìí. So wọ́n ní bó ṣe disgrace ara wọn nìyẹn o, tí gbogbo àwọn ọba aládé yìí tán jókòó tán wò wọ́n, tán wo gbogbo nǹkan tán perform nínú ibi tán ti ṣe ayẹyẹ festival yìí. Wọ́n ní Ọba Elégùṣì sọ fún kábíyèsí pé kò dàbí àwọn olórí ṣe ń disgrace kábíyèsí. Àti fún àǹfààní àwọn èèyàn wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì, ẹ káàbọ̀ sí Mashola Gist. Nǹkan tí ò yé mi lọ́rọ̀ àǹtí wa church ni pé ṣé o rò pé every time ní gbogbo àwọn trick tó máa ń lò yìí kó máa lọ yí event, o rò pé every time ló lè máa ṣe? Tí ò bá ṣe pé Queen Naomi wọ́n fi yín sílẹ̀ pé kẹ́ máa ṣe event inú palace, ṣẹ́yìn gan ṣé ẹ lè ṣe event kankan right now? Ṣùgbọ́n Queen Naomi ò ní time fún gbogbo àwọn wàhálà yìí nítorí pé wọ́n ti mọ orí èèyàn tẹ́ ẹ jẹ́. So ìtorí ẹ̀ ni Queen Naomi fi ní àwọn ṣèyàn dá títí tí àwọn fi máa padà sí inú palace, ẹ̀yìn èèyàn lé. So wọ́n ní Ọba Elégùṣì sọ fún kábíyèsí kan wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. So bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Tá bá tó gbọ́ more update a máa mú wá fún yín. Mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi o. Allegedly bá ṣe gbọ́ gist nìyẹn. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́ wọn yín sókè o. Gbogbo nǹkan tẹ́ bá ń wá, Ọlọ́run máa ṣe kú ọjọ́ ìsinmi. And ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Òkè ní ọlá yín á máa lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ subscribe o. Ẹ̀yin tẹ́ dẹ̀ ti subscribe, a dúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all.